iléeṣẹ́ ààrẹ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n mà ti sọ̀rọ̀ wọ́n sì ti fi ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n mà ti fi bàbá náà ṣẹlẹ́yà tó sì jẹ́ kó di mímọ̀ fún yín pé Ọlọ́run ọba nìkan ló lè ní òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àti òwí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ilé ìfọpo ìyẹn rìfáínírì tó jẹ́ ti ìjọba Nàìjíríà tó wà ní ìlú Port Harcourt ìyẹn ní ìpínlẹ̀ Rivers tó bẹ̀rẹ̀ sí ni máa ṣiṣẹ́ padà. Ẹ rántí pé lọ́jọ́ Ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí tí í ṣe ọjọ́ 26 oṣù kọkànlá the 26th of November 2024 ó ní ìròyìn ayọ̀ àti ariwo ayọ̀ ló máa sọ káàkiri Nàìjíríà èyí tó mú inú ọ̀pọ̀ olólùfẹ́ Nàìjíríà dùn nígbà tí àjọ elépo rọ̀bì orílẹ̀-èdè yìí NNPC Limited lábẹ́ ọ̀gbẹ́ni Mele Kyari tó jẹ́ ọ̀gá àgbà wọn tó máa kéde wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ilé ìfọpo Port Harcourt ìyẹn rìfáínírì tó wà ní Port Harcourt tí ò ti ṣiṣẹ́ táwọn sì ti ń dọ́jọ́ tọ́jọ́ ń yẹ̀ ó láwọn láǹfààní àwọn ní ayọ̀ láti kéde wípé ilé ìfọpo náà ó ti ń ṣiṣẹ́ báyìí o àti wípé ó ti lè máa fọ epo fún gbogbo ọmọ Nàìjíríà táwọn ọmọ Nàìjíríà yóò máa lò látìgbà tí wọ́n ti kéde ìròyìn ayọ̀ yìí ńláriwo ńlá mà ti sọ lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé inú ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ló dùn wípé láti ọ̀pọ̀lọpọ̀ ọdún àti láti òbítíbitì owó táwọn ààrẹ tó kọjá ti ná sórí ilé ìfọpo orí Tinubu ẹni ilé ìfọpo náà ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀ èèyàn tó ń fi ìdùnnú hàn pé eléyìí túmọ̀ sí pé bí ilé ìfọpo náà tó bá ti ń ṣiṣẹ́ dáadáa owó epo bẹntiróòlù èyí tó jẹ́ kí ebi ìnira àti ọ̀wọ́n gógó kó gbogbo Nàìjíríà yóò wálẹ̀ bó bá sì ti wálẹ̀ ọ̀nà àbáyọdé sí ebi ìnira àti ọ̀wọ́n gógó nìyẹn. ṣá o nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ìròyìn ìdùnnú yìí iléeṣẹ́ ààrẹ nípasẹ̀ ọ̀kan lára àwọn agbẹnusọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn olùrànlọ́wọ́ òyìn olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún ààrẹ Bọ́lá Tinubu Special Adviser on Media and Strategy ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà nínú àtẹ̀jáde tó fi síta ó jẹ́ kó di mọ̀ wípé Ọlọ́run ọba nìkan ni ò wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ o nínú tó bá sọ òun nìkan ni kì í yẹ̀ ó wá lọ gbé ọ̀rọ̀ tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sọ lóṣù kẹsàn-án ọdún tó kọjá ó lọ gbé síta láti fi bàbá náà ṣẹlẹ́yà wípé Ọbásanjọ́ sọ lóṣù kẹsàn-án ọdún tó kọjá pé lásìkò tó ń wà ní ààrẹ gbogbo agbára lòún ṣà láti gbé àwọn ilé ìfọpo wa dìde láti jẹ́ kó ṣiṣẹ́ padà ṣùgbọ́n tó ní òun rí àṣírí pé àwọn ilé ìfọpo náà ò lè ṣiṣẹ́ láéláé tó sì ní oṣù kejìlá ọdún tó kọjá tí Tinubu dá wípé ilé ìfọpo Port Harcourt yóò ṣiṣẹ́ onírọ́ ló ń pa ilé ìfọpo náà ò ní ṣiṣẹ́ ọ̀rọ̀ ẹni Báyọ̀ Ọ̀nànúgà lọ gbé wá padà ò tó sì ń fi Ọbásanjọ́ ṣẹlẹ́yà pé ṣé ó tàn àbí ò tán ohun tó yàn ò lè ṣiṣẹ́ láéláé ó ti padà ṣiṣẹ́ o àti pé kí eléyìí jẹ́ ẹ̀kọ́ fún Ọbásanjọ́ àti gbogbo àwọn ọmọ Nàìjíríà pàápàá àwọn tó ti ṣèjọba rí tó jẹ́ olórí tẹ́lẹ̀ láti máa mọ tí wọn yóò máa sọ kó sì lọ́ọ́ mọ̀ yìí pé Ọlọ́run nìkan ló máa ń sọ̀rọ̀ tó máa ń rí bẹ́ẹ̀ o tí kì í ṣe pé gbogbo nǹkan tí wọ́n bá sọ náà ni ló lè rí bẹ́ẹ̀.